Yeah. Sunday Àdìsá ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lóògùn yìí o. Ọmọ Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lóògùn yìí o. Àdìsá ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o. Sunday Àdìsá ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o. Ọmọ Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lóògùn yìí o. Ìgbòho òòṣà ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o. Ẹ káàbọ̀ yín tèmi. Bàbá wa Sunday Májàsọ́lá Ìgbòho òòṣà, Àdìsá Adéyẹmọ, this is a very big warning gidi lélẹ́yìí fún yín. Sunday Àdìsá Ìgbòho, warning gidi, warning ńláńlá ni mo gbé wá fún yín ní alẹ́ yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ yín o bàbá Ìgbòho òòṣà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidi tó ọwọ́ yín. Mọ̀ọ́mọ̀ ṣe lé níta gbangba káyé lè sọ pé Yorubawuyi ó sọ bẹ́ẹ̀ o. Bàbá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, this is a big warning to you. Tí kókó bá ń fẹ́yàn lẹ́fẹ̀ẹ́, a kì í jẹ orí ìmọ̀dò. Tàbá lè jẹ orí ìmọ̀dò, àwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ. Àwọn kan sọ pé a lè dá àwùjọ kóńdó, ṣùgbọ́n tá a bá débẹ̀ a máa mọ̀ wọn ara ẹni ni. Nígbà tí Fẹ́mi Fani-Káyọ̀dé ń wá yín wá sílé, I made a video. Ìjọ náà bí ṣe ráyè náà lè mú dé láti fi ṣe papọ̀ mo ṣe fídíò. Mo ní Sunday Àdìsá Adéyẹmọ Ìgbòho òòṣà, mo ní èèyàn kì í fi àparò sábẹ́ kó máa gbìn gbàdo. I came out and I warned you. Àwọn tó bá ti rí fídíò yẹn wò, wọ́n á rí, ó wà lórí YouTube, wọ́n wà lórí Facebook mi. When I came out, mo rántí dáná mo wo jacket ẹ̀hún, Kampala jacket báyìí, bí purple colour. Mo wá wọ̀nù yín, mo ní èyàn kì í fi àparò ságbẹ́ kó máa gbìn ìgbàdo. Baba, I am not here to blame you. I am not blaming you for now. Àmọ́ ẹ̀ ní jẹ̀bi. Ẹ̀ tún ní rógun blame. Ègún sọ pé ojú ti rà, ojú ti là, bèbí ti ṣẹ́jú. Everybody ni wọ́n ti mọ̀, even our politicians, wọ́n ti mọ̀ wípé Yorùbá nation máa bọ́ sí. Oníkálukú ń gbá géèmù lọ́wọ́ yìí ni. Bàbá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, ever since mo ti ń ṣe show, I never come out and talk to you this way. I am not sorry to talk this way. Mi ìbéèrè apology pé mo sọ̀rọ̀ báyìí. Bàbá, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ègún ló sọ pé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá Sunday Igboho. Nígbà tí wọ́n wá sílé yín, nígbà tí wọ́n ń bọ̀ nílé yín, tí wọ́n bọ̀ wá kógun ja ọ̀tá yín. Most àwọn tó wá ń súnmọ́ yín lénìí, tó ń bá yín ya fọ́tò yẹn, most tí wọ́n náà mọ̀ pé wọ́n ń bọ̀ nílé yín wá kógun jọ̀tá yín. Nígbà tó gun yìí wọlé, tó mú ẹ̀mí àfà àti ẹ̀mí àdògán lọ, bàbá tá a lè rí. Nígbà tó gun yín jà raburabu, tó kọ́ àwọn lédìké, àwọn ládélé àǹkó lọ sábùjá lọ́gbà DSS, tí wọ́n lọ jẹ kíní kan ìyà, bàbá tá a lè rí. Now they are now coming to you.
lọ́tún ló ṣe nípa kí wọ́n bá yín ya photo ní Benin Republic yẹn baba I believe that place tí ẹ wà yẹn ó gbọ́dọ̀ jẹ́ secured place or scared place ó yẹ pé ó lójú kódà tó bá gba wípé kó máa gbé ṣọ̀pọ̀nà sẹ́nu ọ̀nà wípé tó máa gbé Sunday Igboho kọ́kọ́ tó ṣọ̀pọ̀nà lánàá mo believe pé I know the kind of person you are a free person Ọlọ́run ní ó ṣe kinní kan I know you are mo kí gbogbo yín tẹ̀ kí mi kú ètò ẹ má bínú sí mi inú kan bí mi wá lọ I know you are a very free person baba níbi tẹ́ free dé ló fa ohun tó ṣẹlẹ̀ sílé yín jọ́ kìíní àná tí kú ilé ò bá pààyàn bàbá tòde ò lè pààyàn if anybody is saying oúnjẹ lọ sí ni tó kò ló bá fọ́ndé Sunday Igboho ya fọ́tò ní ilé fò láti bí ìwà àgbáyé fọ́tò ń bẹ̀ yẹn kí n máa gbọ́ ohun yín sí àlàáfíà kẹ máa rí Yorubawuyi wò kínú yín máa dùn kí òmìnira ìtura kó dé bá àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá that is what I am after bàbá tí kú ilé ò bá pààyàn tóde ò lè pààyàn enough of this allejos where you will say one thing they will turn it to title movie title no matter when you say one thing Àdìsá ṣe pẹ̀lẹ́ o òkè àgbà lóògùn yìí o Sunday ọmọ Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o Àdìsá òkè àgbà lóògùn yìí o Àdìsá ẹ ti gun òkè àgbà tó jẹ́ pé ọjọ́ orí kọ́ this is not all about ọjọ́ orí for now ẹ ti dé ipò tó yẹ pé ìyá yín ò dé Mr. Adébáyọ̀ Mr. Sio ẹ ṣé mo dúpẹ́ o Mr. Adébáyọ̀ ẹ ṣé mo dúpẹ́ wọ́n yá máa lọ sókè àkútí sàmúra òkè ń gbẹ ẹ ti gun òkè tó yẹ pé bàbá yín ògùn kó tó jáde láyé Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ti wà ní level kó tó yẹ pé olórí ìlú ó ń bẹ̀rù yín. And our politicians Nigeria, they can do and undo. Sunday Igboho, yes, I will not preach hatred. So, but I must say, Mrs. But I must I am not preaching hatred. Me ò fẹ́ hate anybody. Mo pé you kind of person pé man love you love people. You want to love. Love. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, love. I am not saying you should not love, but be careful. Ìfúnra báyìí ní ogun àgbà ẹ wà very very careful wọ́n ní ikú kì í jẹun ẹni kó pa ni kì í ṣe bí ikú àwọn ajá àwọn olóṣèlú Nàìjíríà àwọn táwọn politician ń lò ní Nàìjíríà ikú wọn á jẹun ẹni á tún pa ni unless bàbá tó bá lè sọ fún mi pé ṣọ̀pọ̀nà ẹ ti gbé ṣọ̀pọ̀nà tó gbóná sí ojú ọ̀nà tó máa gbà wọlé people should stop taking picture with you just sit with people ẹ fara nura yín kí lẹ mọ̀ tó fi sára wá baba be careful Sunday Igboho Òòṣà ẹ wà very careful nígbà tí mo ṣe bá kí ni wọ́n ní tó Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà people are here àbí we are here ní kí n lò they were waiting pé yes Yorubawuyi fẹ́ bú Sunday Igboho Òòṣà Yorubawuyi ó fẹ́ wọ́n nù ẹ̀ when I'm explaining now they run away they will run. Baba, most of the time say Yoruba nation, no. Ìdajì ajá àti ẹrú olóṣèlú ni wọ́n. Nítorí pé àwọn tó wá sílé yín jọ́kìnà tó wá kógun ja ilé yín. Bàbá wọn ọmọnà tó wọlé yín o. CCTV camera tó wà nínú ilé yín. Wọn ò mọ bí tí CCTV yẹn wà o. Èmi tí mi wọlé yín rí. I can never say ibi ní CCTV ilé Sunday Igboho wà. Ẹni tó ń wọlé yẹn tó mà ti wọlé àti jáde yín ló sọ fún wọn pé ibi bí ní CCTV camera wà. Wọ́n tó wọlé wọ́n kọ́ lọ yọ CCTV camera. Ta ló sọ fún wọn? Ṣé Yorubawuyi ló sọ fún wọn? Ọlọ́ládé mo dúpẹ́ ṣeun. Ṣé Yorubawuyi ló lọ sọ fún wọn? Àwọn tí wọ́n ń wọlé yín
tí wọ́n bá yín jẹ àwọn tó ń bá ẹ jẹ àwọn tó ń bá ẹ mu àwọn gan lọ̀tá ẹni ọmọ aráyé kan pa má ṣe gbára lé wọn Àdìsá ọmọ aráyé kan pa bí kú ilé ò pa ní tòde ò lè pa ní ọmọ aráyé kan pa ọmọ aráyé kan pa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà and stage tá wà yìí last stage ni joker time la wà yìí bẹ́ẹ̀ ni ó ti di last card ẹ tó máa check up ló kù báyìí àwọn olóṣèlú náà pa àwọn ti fìdí rẹmi there are a lot of àṣírí wọn tó ń tú lọ́tún lọ́sì Nàìjíríà ti jẹ gbèsè débi pé Nàìjíríà ò ní nǹkan mọ̀kan tó ń wọlé mọ́ and for them to cover the atrocity Nigeria must remain Nigeria láti máa fi àwọn Nigerians tí wọ́n ń gbèlú Nigeria tí wọ́n believe nínú wọn Nigeria láti máa fi wọ́n yáwó lọ torí kí wọ́n lè fi wọ́n yáwó làwọn ṣe lè survive Baba Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà and now I am sorry okay and now you are here láti save àwọn èèyàn kúrò nínú gbèsè tó ń fi wọ́n yá but àwọn ọkùnrin tó yẹ pé ẹrú ni wọ́n Olodo will always be Olodo no matter any expo you will give Olodo will remain Olodo no matter the kind of love telephone tí o bá nífẹ̀ẹ́ yín bàbá mi máa sọ fún mi pé àlọ́ òràn kà àlọ́ òràn abínú ẹni àlọ́ òràn ẹni tí ò nífẹ̀ẹ́ ni Baba Sunday Adéyẹmọ Ìgbòho nígbà agbọ́ ìtàn pípa táwọn dúdú tí wọ́n fẹ́ kúrò ní oko ẹrú àwọn òyìnbó aláwọ̀ funfun láyé àtijọ́ wọ́n láwọn dúdú kan ni wọ́n tún lọ ń gbàbọ̀dẹ̀ fáwọn dúdú ẹgbẹ́ wọn because wọ́n sọ wọ́n di slave master they let them look superior ju àwọn tó kù wọn lọ slave and slave plus slave wọ́n wá lu ọpọlọ wọ́n wá kọ́ ṣe slave master but our new school wọ́n ní ẹnìkan private we are all in class 5 we are all in the same class but they call them private they make them look superior when we are in the class then once I got the class captain our monitor our monitress they make them look superior you know why because what about pariwo ní class I want to make connect maker they will be the one that will show for the teacher. All these people you are seeing, some of them are slave masters. Àwọn olóṣèlú make them look superior. When they give àwọn ajá wọn lórí Facebook ní 5,000 naira. Àwọn tó máa ń wá sọ́dọ̀ yìí, they give them 200,000 naira. They make them look superior. And with that kind of ebi tó wà Nigeria, they can do and undo. Yes, ibi tí àwọn kò tí ron jẹjẹ, they make them look superior. They can buy Ankara for 1,500, 2,000 naira Ankara. That's way. Láti wọ̀. So they look superior. They think they are more superior than others. Baba Sunday Adéyẹmọ Ìgbòho and they can do and undo. Because kòkó ọbẹ̀ tí wọ́n ò lè yín fẹ́ fọ́. Nítorí pé kí àwọn bá jẹ àwọn aráàlú tó kù. Most àwọn aráàlú tẹ̀lé ń gbèjà yìí, they don't care. Ohun tó máa jẹ, ó ti jẹ́ kó ba ohun tó máa jẹ jẹ́. People coming to you, Sunday Igboho ló sọ pé èmi ni kinní kan, Sunday Igboho ti sọ mí di gbá, Sunday Igboho ti sọ mí di àwọ̀, Baba stop it. Enough of this. Baba stop ẹ̀. Èmi ò lè má gbàlejò better stop ẹ̀. Please, it's getting too much. Ẹ jẹ́ kí regard wà ńbẹ̀. Ẹ jẹ́ kí respect wà ńbẹ̀. Baba, it seems you don't even know the kind of level you are now. Ó dàbí pé ẹ mọ̀ pé Mandela Baba ẹ ti di Mandela. Ẹ mọ̀ level yìí o. Baba ìgbéraga kọ́. Kò kí ń ṣe ìgbéraga when you employ ọ̀rẹ́ síbi iṣẹ́. Ìwọ ló níbi iṣẹ́ yẹn. Why employ ọ̀rẹ́? Yes, he is your friend. Ọ̀rẹ́ mi ni. Yeah. Bet ní ẹ̀kọ̀ọ̀kan. Sọ fún ọ̀rẹ́ yẹn pé bá mi gbé ṣá yẹn wá síbí bí. Let him or her know pé ọ̀gá ẹ̀ ni mí. Àyè ọ̀gá ń gbà mí, èèyàn máa ń yọ àyè ọ̀gá sílẹ̀. Àyè olórí gbà mí, èèyàn máa ń yọ àyè olórí sílẹ̀. Baba, respect yourself. Baba Sunday Igboho, respect yourself. You dey look say
old ni mí 50 years náà ni mí àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa you call everybody àwọn mọ̀mọ́ wa you call everybody àwọn bàbá wa yes accepted bí wọ́n ṣe kọ́ yín lẹ ṣe ń wùwà yẹn you respect everybody you want to respect you are kind of person pé bàbá ẹ jẹ́ tó yẹ pé ó wà lóyà you respect everybody you talk with everybody with respect bàbá lẹ́kọ̀ọ̀kan even sometimes tí Yorubawuyi bá pè yẹn má gbé call Yorubawuyi ṣó tán sometimes when Yorubawuyi called you ẹ bá mi palẹ̀ kò yẹn dé torí àwọn èsì yẹn sometimes when Yorubawuyi called you ẹ má gbé call Yorubawuyi ẹ fi respect ṣe jẹ́ kó jẹ́ Yorubawuyi pé Yorubawuyi wọ́n kàn pariwo lórí kíní ni I am not saying you should say that I cannot turn you to who you are not kì í ṣe aláwọ̀ onígbèraga èèyàn fine kì í ṣe onímọ̀nàfíkì èèyàn fine you are a loose person tó free you are a free person but about sometimes you have to respect yourself abeg. Thank you, God bless you for saying true talk. You have to respect yourself, oh. We don't know 2023 how many months August to end, September, October, November, December, January, February, 6 months. Within this 6 months, listen, I want Nigerian politicians wanted that sacrifice gbogbo Yorùbá tó wà nílẹ̀ Yorùbá. Gbogbo Yorùbá pátápátá tó wà nílẹ̀ Yorùbá tó bá possible pé ẹ fi gbogbo wọn rúbọ kán lè bá àdépò they are ready to sacrifice everybody. They don't care. You think they care? They don't care. They just want to be on that seat. Wọ́n ready àti ta gbogbo pátápátá pé ẹ máa kó lọ sóko oko bonilu Buhari Sanfara. Mo kí Tẹ́rẹ̀ Mọ́ládé. Ẹ máa gbọ́n sóko Sanfara bó kó bóde máa rù wọ́n lọ. Wọ́n ready àti kó China. Wọ́n ready to gbà fún China. In as much China máa forgive owó tí wọ́n jẹ China. Kí gbogbo máa lọ ro ko àgbàdo lọ́dọ̀ China. They are ready to do that. Baba, respect yourself. Baba, respect, please respect yourself. Don't say because I want a Jawa kan, I want Bawa kan. If anybody is coming to you, Baba, I come for Gumbura kan tó wọlé. Jọ̀ọ́ tí máa parọ́ tí máa dẹ̀ parọ́ ẹ bá mi ẹ jẹ́ kí n mọ̀. Because ó yẹ pé mo ti ń gbé sórí ìjọ àbí. Inú ń bí mi jù àbí. Baba, anybody tó bá ti ń bọ̀ kó fi ògùn búra ògùn burúkú kó máa kọ́kọ́ fi búra kó tó wọlé ná pé mo wá bá Sunday Igboho sọ̀rọ̀ ó yá Sunday Igboho tó bá sọ tí mi ò sọ níta ògùn máa bẹ́rì ẹ̀kọ́ tó délé ni. ṣẹ́rẹ́ ẹ̀rẹ́ náà sọ wèrè kọ́ ní only you rate this man too high I will rate him too high. Ara àwọn wèrè tá à ń sọ nísìn only you rate this man too high tó máa fún ẹlẹ́tọ̀ wèrè tó sọ̀rọ̀ yẹn ní 50,000 naira bàbá ó ń bọ̀ wá tán nǹkan lẹ̀. Àwọn tí wọ́n mọ̀ pé wọ́n máa gbé babaláwo wá sílé ọ̀dọ̀ yín ṣé babaláwo tó wá sílé yín ṣé babaláwo Fúlàní ni babaláwo yẹn ṣé babaláwo Haúsá ni babaláwo ìtàwọn babaláwo tó wá sílé yín yẹn ṣé àwọn babaláwo Gàmbàrí ni àbí babaláwo Ìgbò babaláwo Yorùbá ni wọ́n. Èmi sí Olúwa ẹ ṣé mo dúpẹ́. Get me some water to drink, cold water please. Babaláwo Yorùbá ó ní wọ́n. Baba please am I making sense? Ṣé ọ̀rọ̀ tí mo sọ ṣó correct ṣá? Ṣé ọ̀rọ̀ tí mo sọ ṣó correct? Papa. Thank you. Mo fẹ́ wo ni pé ọ̀rọ̀ tí mo sọ kò correct àbó correct o. Thank you. You talk to thank you. You are making sense. Ọlọ́run yẹ kó dá fún yín. Because kíní kan tí ń lọ lórí Facebook nísìn wọ́n ní màmá kan màmá kúkú wọ́n wá sọ́dọ̀ bàbá Sunday Igboho èmi náà ti wo fídíò yẹn àti gbọ́ voice yẹn màmá yẹn bọ́ta wọ́n ní Sunday Igboho sọ pé táwọn bá ti ṣe ní everybody follow. Sunday Igboho said mama
tẹ́ bá máa ṣe tó bá máa ti jẹ́ kí ìrìn àjò yìí dá. That is what Sunday Igboho said. Mama, gbogbo tẹ́ bá ti máa ṣe tó máa yẹ kí ìrìn àjò yìí dá, èmi Sunday Igboho mo fọwọ́ sí. That is what Sunday Igboho said. Not nǹkan tẹ́ bá ti máa ṣe. He said tó bá ti máa yẹ kí ìrìn àjò yìí dá, mo fi ọwọ́ sí. I'm making online saying àwọn agitator, àwọn alligator, àwọn kinikan gator. Mama, you don't need to say that. If you were alligator, be alligator pepper, abi crocodile pepper, or whatever you call us. Come on, stop that. You are calling us our alligator. They say share, love, like. They have to share it for people to know. Ipe à ń sọ̀rọ̀. Not because bá Sunday Igboho nle tó bá say ọ̀kan báyìí nísìn. Video ti bọ́ síta. Ṣé kò sí wọn tó pè ní secret láàrin Yorùbá ni? Yorùbá ní secret sì ni. Ní ọ̀dọ̀ tó wà secret dápẹ́ àtẹ̀dí pa. Mo lọ lé Sunday Igboho àṣẹ ní bòńkẹ́lẹ́. You guys will record him, you will send it outside. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Must still record whatever he says. Must he talk and you share it outside? Tiwa nìyẹn. Àdìsá Adéyẹmọ Sunday Igboho. Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Ẹ la etí yín sílẹ̀. Kẹ́ máa gbọ́ nǹkan tèmi sọ Yorùbawuyi lórúkọ tèmi o. Èmi lèmi ń bá yín sọ̀rọ̀ báyìí sí. Ẹ la etí yín, kẹ́ gbọ́ etí yín tó bá ti máa ń gbọ́. Respect yourself. Sunday Igboho, respect yourself. Stop saying me because you are 50 years. I know ẹrù tó wà lórí yín, ẹrù tó tóbi ni. Mr. Olabanji, God bless you. Ẹrù tó tóbi, lẹ́rù tó wà lórí yín. I know. I know you want to respect everybody. I know you don't want people to say, ó ní gbéraga. I know. But ẹ fi àyè respect sílẹ̀. People are coming in too much. People are wanting buying sọ̀rọ̀ jù, wanting fine, so fine, don't see too much. Wanting gbé gbólóhùn ohùn yín síta too much. Bí Buhari ló ń wò bí dọ̀mí yẹn, bí bèbí oníke. Báwọn Gàmbàrí ṣe ń pa Yorùbá tó. Wọ́n ti lọ pa wọ́n lọ́wọ́ o, wọ́n ti pa wọ́n ní kinní kan. Buhari á ṣe fẹ́ kò ní gbin. Èmi ẹ̀wí lẹ̀wí. Ẹ̀wé mi ẹ̀wé ẹ̀wí. Ẹni tó bá gbọ́ Ìgbò ọ̀nà dáadáa, ó bá mi tún fún Sunday Igboho Òòṣà. Baba, listen to me carefully. Èmi ẹ̀wí lẹ̀wí. Ẹ̀wé mi ẹ̀wé ẹ̀wí. Nǹkan tẹ́ ẹ bá sọ no mas pa. Yorùbawuyi sọ pé. Nobody will say Yorùbawuyi fẹ́ sọ pé. That nothing is as secret as man's thoughts. Enough of people coming to where you are in Benin Republic, taking pictures with you. Sharing it online. Sunday Igboho said, Sunday Igboho do. Don't you want to see the Yorùbá wà lọ pa àwọn èèyàn? Ìjọ wo ni wọ́n gbé síta pé à ń bọ̀ lóṣòdì, à ń lọ pa àwọn èèyàn? Ìjọ ni wọ́n sọ bẹ́ẹ̀. They will do everything secretly. Our alligator will come outside. No matter how we back. No matter how we back. Buhari only saw Pem. Buhari will not say it. No Fulani will come out and say anything. They will keep their mouth. They will keep their mouth. They will not say anything outside. One lost me, one denge po. One denge on my wa. I say, one see me fún wa. Lẹ́yìn oṣù méjì, àbí lẹ́yìn ọ̀sẹ̀ méjì. They will go and attack it for me. Atuke still Buhari ò ní gbìn. Why táwa náà ò dákẹ́ tá máa gbìn?
There are a lot of videos going online that on your Yorubawuyi line, on your Yorubawuyi page. I don't share it. I will not share it. It's not that when I share it, people will look it, people will watch it on my page, they will comment, they will do this, they will do everything. At the end of the day, Facebook will pay me. I don't hide that. But to me, I don't rely on Facebook money. If Facebook pay me, fine. I open my page. If Facebook, I will not, because Facebook will pay me. But when I can post it, mama post here. And you got to be Yoruba Nation. Don't you buy no check kinikan. Mama post it. I will not post it. Or what Facebook for me lori video. If Facebook mudani, because I will not post it. I will not promote it. Oh, ni bu Yoruba Nation ko can promote here. It's possible. When you say one thing, they had 10 things to eat. They just want everybody to come outside. That mama so Sunday Igboho sọ pé kíni kan. Sunday Igboho sọ pé kíni kan. Baba, ẹ jọ̀ọ́ o. Sunday Igboho, you know I love you. If you know I love Sunday Igboho, please let me see your comments. If you know I love Sunday Igboho, let me see your comments. Baba, walai, I love you that quest. That quest, I love you that I can say 90% of people don't want me, don't want Yorubawuyi. They know I love you that quest. When people say Yawo Igboho, I will just tell them, Daddy Wanle, I have my own husband. I am married to my own husband. Baba Sunday Igboho dey ní ìyàwó tiwọn. God bless you. I don't want money for anything. Comment pé Yorubawuyi. Baba, nígbà tí wọ́n mú yín, tí wọ́n wá sílé yín. Tí wọ́n wá sílé yín, tí wọ́n mú yín. Títí báyìí mo ti ń sunkún. Not for anything, but the love I have for you. And not just for the love I have for you, but the love I have for you because you have the love for my people. You will see me, I will dress like a Muslim today, dress like a Yorùbá tomorrow, dress like Christian next tomorrow. To tell you, I am not against anything that we against Yoruba nation. I am not for it. I am for Yoruba nation. My religion, my own religion, is my own personal life. Listen to me carefully. My religion is my personal life. I belong to Yoruba nation. Yoruba nation is for all the religion. So when we talk of freedom, I am for Yoruba nation. I am for my people. Madam, ewo la nse, she Christian ni, she Muslim, elomi pe mi alagbere ẹ̀sìn. If you like, call me alagbere ẹ̀sìn. Nígbà tí àwọn boko bá fẹ́ ju bomb sínú ọjà, they will not come and ask you pé a fẹ́ ju bomb sínú ọjà o, ṣé ọjà yìí ṣọ́jà Christian ni, ṣọ́jà Muslim ni, ṣọ́jà oníṣẹ̀ṣe ni. Don't be carried away with anything. Baba Sunday Igboho, baby ṣe pa fáwọn èèyàn pé don't be carried away with ẹ̀sìn religion, with any ẹ̀sìn or whatever. Don't be carried away. Baba Sunday Igboho, don't Alhaji Alison, God bless you. Baba Sunday Igboho, don't be carried away with your humanity, with your free mind. Baba wọ́n ti read yín. Wọ́n mọ̀ pé ní free mind yín. Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn èèyàn mọ̀ pé you are a simple person. And tó ní free mind ni, and tó ní fẹ́ ọmọlàkejì ni. Tẹ́ bá ní fẹ́ ọmọlàkejì, will you come out? Pẹ̀lú gbogbo nǹkan náà ti ṣe fún yín. Ore ìyàwó, ore ọmọ, ore àlàáfíà, ore owó, ore ọkọ̀, ore ilé. Àwọn tí wọ́n fẹ́ wá bá yín ṣe ń sìn, àwọn olóṣèlú tó fẹ́ wá bá yín ṣe nísìn bàbá. Ẹ yẹ kí n bèrè kíní kan lọ́wọ́ yín. Bàbá, mo kàn máa wo show yìí o. I know you will watch this show. But let me ask you one thing. You want to pay Akin court today? Ká sọ̀rẹ́. Àwọn kan ní Akindiju méjèèjì ká fi bá ọmọ ìyá ẹni jà. Fine. Méjèèjì ló correct. But àwọn olóṣèlú tó máa ń bá yín ṣe nísìn. Ẹ̀rọ ti Fani Káyọ̀dé àbí Fẹ́mi Fani Káyọ̀dé. Ẹ̀rọ tí bóyá gbàbọ̀dé fún yín. Ẹ̀rọ tí àwọn tí ẹ jà fún. Kó tó di pé wọ́n mú yín tá ìmú yín. Gbogbo wọn ń bọ́ síta. Wọ́n ṣe show fún yín. Táíwò mo dúpẹ́ ṣeun. Most èèyàn sọ̀rọ̀ wọ́n ṣe show fún yín. Bàbá ẹ máa rántí. Ẹ wá rántí pé ẹ̀mí ò láàrọ̀. Wọ́n ní àwọn tó ń lékun sí wa, àwa ń lékun sí wọn. Wọ́n wá ń lẹ́jọ́ sí wa. Ọ̀rẹ́ mi ìyẹn ò burú.
òṣùpá láyé ọ̀rẹ́ o níṣẹ́ láyé yí ọ̀rẹ́ mi ìwà tó tọ́ ló yẹ ká máa wù torí kò sẹ́ni tó máa jọ ọ̀la. Bàbá àwọn olóṣèlú yín àwọn olóṣèlú Nàìjíríà wọn ò wà tó tọ́ bí yẹn ṣe ṣọ́ ìnísìn most of them will come and say ọmọ àlè ni ẹ́. When you call me ọmọ àlè for tackling your àwọn olóṣèlú inú mi máa ń dùn ni pé alhamdulillah ọpẹ́ ni fún Jésù mo dúpẹ́ lọ́wọ́ gbárùmọ̀lẹ̀ pé ọmọ àlè ni mí. You know why? Some will say ó ń campaign fún Tinubu ni Tinubu ló ń sọ̀rọ̀ ẹ̀. You know why? Mistake táwọn olóṣèlú yìí ṣe. The mistake they made, that is the mistake I am avoiding to make. When Sunday Igboho was shouting Yoruba nation, Yoruba nation, Yoruba nation, and they want one Nigeria, àwọn bàbá olóṣèlú, àwọn Tinubu and co, àlè fún mi sẹ́nu sọ̀rọ̀ fún yín, àwọn Tinubu, àwọn olóṣèlú Nigeria, ó yẹ kó pa Sunday Igboho tì ní, kó wà lẹ́gbẹ̀ẹ́, kó máa pariwo Yoruba nation, Yoruba nation lè máa gòkè tó báyìí. Mistake tí wọ́n ṣe yẹn lèmi ò fẹ́ ṣe nísìn, èèyàn kì í di ojú méjèèjì bá ọmọ ìyá ẹni jà. Àwọn di ojú méjèèjì wọ́n fi bá Sunday Igboho jà. Ibo ti mú wọn lẹ́pọ̀n nísìn. Ẹni Yorùbá jẹ́ ká pawọ́pọ̀ ní o. Yorùbá jẹ́ ká pawọ́pọ̀ ní o. Bàbá Sunday Igboho remember ìjọ tí wọ́n wá sílé yín. Ní orí méjì tó jorí àdògán lọ o. Orí tí yín ò jẹ́ méjì tó jorí àfà lọ o. Ìṣẹ̀dá ló yọ yín o. Ẹlẹ́dùmarè ló yọ yín o. Àwọn tó wá ka yín mọ́lé bí kúkú bí yíyẹ ni o. Wọ́n wá ka yín mọ́lé pé tẹ́ bá lè pa ẹ̀ pa ni. Wọ́n wá bá yín ṣeré. Wọ́n wá bá yín ṣeré. Tẹ́ bá lè pa ẹ̀ pa ni. Wọ́n wá pa yín mọ́lé ni. Ẹ wá survive ẹ̀. Wọ́n ò rí yín pa mọ́lé. Wọ́n ò dẹ̀ rí yín mú lọ. Now, wọ́n ti ń bọ̀ o. Wọ́n ti ń wálé o. Wọ́n sọ pé Yorùbá nation máa bọ́ sí o. Àwọn náà ti rí handwriting Buhari o. I am going to post something on my page after this show. Níbi tí ọmọ Gàmbàrí kan ti sọ síbẹ̀ pé if Jonathan can be the president of Nigeria, kò sí ìwọ̀n tó náṣẹ̀ tí mà láti má di vice president. And after 1 year, tí Olódì, because I will not say Tinubu, I will say Olódì Tinubu, tí Olódì Tinubu bá kú after 1 year, kò sí ìwọ̀n tó náṣẹ̀ tí mà láti má di president of Nigeria. Is that what you... Baba, ṣé àwọn tó wà níbi kúkú bí yíyẹ àwọn yẹn ti mọ̀ pé ejò ni wọ́n ò ṣe ẹnu fún. Baba, come on. God said love your neighbors as yourself. God never tell you to love your neighbor than yourself. That is me. I don't believe in the Bible of Jesus Christ. I never believe in the Bible of Jesus Christ. I never believe in the Bible and the Quran of Muhammad. I love Moses bàjẹ́. Moses, mo love ẹ̀dá kú. Òfin Moses, mo love ẹ̀dá kú. Jésù ló ní tó máa gbá létí ọ̀tún. Kó kọ́ tó sì sí wọn. Tẹ́tí mi bá di kídikídi gbọ́rọ̀. Ànábì ní tó máa gbá létí tó bá ti lè gba sáìsì tiẹ̀. Sáìsì tó ń gbá ẹ. Ànábì ní kó forgive. But Moses said, an eye for an eye, a tooth for a tooth. I believe in that. Àwọn people yìí, wọn ò nífẹ̀ẹ́ yín o. Election ti dé o, Sunday Igboho. Sunday Igboho bò sí ẹ o, bò sí ààrẹ o, bò sí ẹ. Wọ́n dàbí kí n rí bàbá kí n so yín mú báyìí ni. Wàláhì tàláhì tó wà lára mi ló sọ yín, bàbá Sunday Igboho. Wọ́n dàbí kí n rí báyìí, kí wọ́n so yín mú, kí wọ́n sẹ́rí mọ́ yín láyà báyìí, kí máa lé orí mọ́ yín láyà. Bóyá ṣe mí nìyẹn o, kí n di yín mú báyìí, kí máa sọ yín lórí, kí máa sọ orí mọ́ yín gbáyà. Ṣàánú ìyá yín ni. Tẹ́ bá ṣàánú ara yín, ṣàánú ìyàwó yín. Woman yẹn from Germany to Benin, from Benin to Germany, from kíní kan pẹ̀lú àwọn ọmọ. Bàbá ti máa gba yín mú. Ẹni wo lè rẹ̀? Bàbá ti máa gba yín mú lọ́sàn-án bí ló ṣe ń bí mi. Wàláhì, ẹ máa bẹ́ẹ̀ mo ti mú gọ́ọ̀mù ni, kí ló dé? Bàbá ó yá ẹjọ́ ẹ pẹ̀lẹ́, ẹ má bínú. Á dá fún yín. Yorùbá jẹ́ ká pawọ́pọ̀.
Say àmọ́ Igbo ó fẹ́ gba Lagos state wàhálà ó ti máa rọ mi sí yín lẹ́pọ̀n ẹpọ̀n yín báyìí báwọn Igbo ti máa mú dání tó máa rọ mi sínú ẹ̀ ó máa rọ mi sínú ẹpọ̀n yín ẹpọ̀n lọ́wọ́ yìí sí wọ́n ti so polybag wọ́n ti rọ mi sínú polybag wọ́n á so mọ́ yín lẹ́pọ̀n ṣe pé ẹ lè bẹ́ tẹ́ bá bẹ́ àná bí abẹ́ yín ẹ pẹ́ lè bẹ́ àwọn Igbo ti rọ mi sínú polybag wọ́n sọ bẹ́ẹ̀ yín lẹ́pọ̀n ẹ lè yín Lagos state Yorùbá ẹjẹ́ apáwọ́pọ̀ ẹjẹ́ pàwọ́pọ̀ ṣe yín léṣe pàwọ́pọ̀ ṣe yín léṣe. So if you think I am supporting all this all this olóṣèlú, I am not supporting them. What they fail to do láyé nígbà tí Sunday Igboho wà nílé òun lè mí ṣe èèyàn kí n di ojú méjèèjì bá ọmọ ìyá èèyàn jà ọmọ ìyá ẹ̀ ò ní di ojú méjèèjì bá jà if not outside am penetrate wà àárín yín ẹ̀yin díjú ẹ̀dọ́dọ̀ tó má lè pákọ́pá tó bá lè fi ṣe kó fi ṣe orí lórí ọmọ ọyẹ ìbá mi pàtẹ́wọ̀ Rọgẹ́dìtì ló sọ ọmọ Àjànàkú Rọgẹ́dìtì ló sọ Àdìsá di Àjànàkú mọ́ yín lọ́wọ́ ẹ ti bá wa polówó Yorùbá nation ẹ̀rí ẹ ti bá wa polówó Yorùbá nation abẹ́ ẹ̀mọ́ ni káwá pawọ́pọ̀ kálọ̀ bá wọn Ìgbò jà kò sí ní tó jọ ẹ ti jẹ́ kó survive láti pín Yorùbá sí àìmọye ọ̀nà wọ́n ká kú dé ọmú ìyá ẹ̀gbẹ́ nísìn Yorùbá nation máa dá ọmú ìyá wa gbé èèyàn olóṣèlú náà ẹ dá ọmú ìyá yín gbé àwa ò wá sílé yín àwọn ò fẹ́ clinch èwo la àtàṣe ìwé kìtẹ́ yìí ṣe àwọn ò fẹ́ clinch máa clinch mọ́ wa kó ká kú dó láyè tiẹ̀ àtàṣe lẹ̀ ń ṣe náà àtàṣe lẹ̀ ń ṣe and if Sunday Igboho refuse láti jẹ́ kó sọ fún yín pé ẹgbẹ́ àtàṣe yín lọ síwájú àwọn máa bọ́ tàmọ́ sọ fún Sunday Igboho àmọ́ wọ́n sọ fún gbogbo àgbáyé pé Sunday Igboho ti bẹ̀rẹ̀ o èmi á gé Sunday Igboho jẹ o ti bẹ̀rẹ̀ o bàbá máa gé yín jẹ o ẹ kó pàtàṣe wọn lọ síwájú kó pàtàṣe wọn lọ púpọ̀ náà mo dúpẹ́ ṣé God bless you not going back your Yorùbá nation àwọn ò go back àtàtàṣe mọ yín lójú ẹ̀yin tẹ́ ti bá wa jà tẹ́ ti di ojú méjèèjì fi bá wa jà ẹ di ojú méjèèjì fi bá wa jà fi bá ọmọ ìyá yín jà àwọn ọ̀tá àtọ̀tá alẹ́ wọ́n ti penetrate nísìn ogun mẹ́rin lọmọ Yorùbá ń jà nísìn Yorùbá àti Yorùbá ń bára wọn jà Yorùbá nation àti Yorùbá APC wọ́n ń jà Yorùbá nation Yorùbá PDP wọ́n ń jà Yorùbá sí Yorùbá nìyẹn o Yorùbá àti Igbo Lagos state wọ́n ti lálẹ̀ fún yán ní ẹ̀mọ̀gbọ̀dọ̀ débì kan wọ́n ń jà ẹ jẹ́ mú mi ẹ̀ ní dààmú. Yorùbá àti Gàmbàrí wọ́n ń jà Yorùbá ti wá pín sí ọ̀nà igba Yorùbá gàgàgà Yorubawuyi yẹn ọmọ aláwọ̀ nílò yẹn ọmọ àlè ni èmi ọmọ àlè ìwọ tó ń wo ṣóòmù tó fi mọ̀ nǹkan tí mò ń sọ ọmọ àlè ni wọ́n náà ọmọ àlè plus ọmọ àlè is equal to ọmọ àlè sis we are all ọmọ àlè sis because òun wo ṣóòmù ló fi ń gbọ́n tí mò ń sọ tó bá wo ṣóòmù mi ò ní wo ṣóò tiẹ̀ táyà bá gbé pé ẹ sọ pé kíní kan kì í máa ní kàn fi wọ́n sí kàn fi ẹ́ sílẹ̀ ni ẹ̀yin ajẹ́jẹ́ máa kọ ìyá ọmọ àlè we are all ọmọ àlè sis ọmọ àlè ìyẹn ọmọ àlè ó ti pọ̀ nínú Yorùbá ń sìn ọmọ àlè raised to power 10 ó sì pọ̀ nínú Yorùbá ń sìn mo tẹ́ mi kọ́ wá fún mi pé Sunday Igboho ni kí wọ́n mọ̀ nǹkan tó kù bàbá ẹ mọ̀ nǹkan tó kù tẹ́ ń ṣe àwọn pípù yìí wọ́n ti rí handwriting Buhari pé ó máa bọ́ sí i pé Yorùbá nation yẹn wọ́n ti rí pé ó máa dúró mistakes tí wọ́n ṣe ni pé they fought Sunday Igboho with their 2 eyes closed a kì í ní ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ àwọn tí wọ́n wá sọ bẹ́ẹ̀ ní sí pé Yorubawuyi ẹ̀lẹ́mẹ́ àpè mí Yorubawuyi ẹ mọ̀ pé a kì í ní ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ Sunday Igboho you see Sunday Igboho àtọmọ burúkú then you lé fẹ́ kùn pàjẹ́ ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀rẹ̀ káfíńdẹ̀kẹ́ sí di ọmọ ẹlòmíì Sunday Igboho oníkèbè owó kí sọmọ Yorùbá kó kọ́là ṣé ẹ̀rí làlẹ́kẹ̀ẹ́ ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ ká ní fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì yẹn òwe tó yẹ kẹ́ kọ́kọ́ pa nìyẹn nígbà tí wọ́n lé Sunday Igboho káàkiri ọmọ ẹni ní Sunday Igboho ìdí ẹ̀ ní bẹ̀rẹ̀ yìí a lè fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tí ó ń pariwo Yorùbá nation ẹ fi ilẹ̀ kó máa pariwo Yorùbá nation ẹ̀ you will not
ará àta láti lọ dín pẹ̀lú Sunday Igboho because bí kíkú bí yíyè lè bá lọ sí ẹ̀tẹ̀ bá ní yíyè lọ bí kíkú ni bí kẹrin palẹ̀ bá lọ níjọ́ yẹn Ọlọ́run wá ṣe ẹ̀wà rí pa now wọ́n fẹ́ wúlò fún yín nísìn àyà ìgbà yẹn tí ẹ bá lọ ká Sunday Igboho mọ́lé ni àìmọye èèyàn tí ò ní gbọ́ nípa Yorùbá nation àwọn tó pẹ́ ẹlẹ́mìí burúkú ni ẹ̀mí yín di ẹ̀mí yín le tẹ́ni bàtí bá ti sọ kíní kan báyìí bí kẹ́ pa ni bí kẹ́ ń lọ sọ́run àrè máa bọ̀ ni bí kẹ́ short ẹ̀ up ni òun ló mú iṣẹ́ tẹ́jẹ́ fún Sunday Igboho ìṣẹ̀dá ayé ẹ̀ ni ò gbà bọ̀dẹ̀ orí àwọn tí wọ́n ń jà tó ń jà fún ní ò gbà bọ̀dẹ̀ tí ẹ̀ fi rí pa now stay your lane ẹ yí wọ́n yín sí BRT o ẹ yí ọwọ́ yín BRT straight ẹ má yí wọ́n yín sí Yorùbá nation to the other side tí la tó bá fẹ́ wọnú òkun lọ ní kẹ́ tètè wọnú òkun lọ fẹ́ wọnú ọ̀sà lọ ibi táwọn Gàmbàrí àtàwọn ibo bá lè yín dé kán lè yín wọ́n ti sọ omi sínú pólíbàgì wọ́n ti sọ ọmọ yín lẹ́pọ̀n ẹ lè sáré dáadáa pàápàá kó máa lé yín lọ o igbó kó máa lé yín lọ kẹ́ máa sáré lọ kí ibo máa lé yín kí Fúlàní máa dà yín ní pọ̀pá kó máa lù yín lùkulù ẹ fi Yorùbá nation ẹjẹ́ àrà fi wálẹ̀ ẹjẹ́ àrà dúró wa káwa sàmbá yìí wa àbá yín náà jà ẹ má darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ yín èmi hate àtàṣe mo hate àtàṣe ṣe pé tó ń bàtàn lọ́rọ̀ ilé ayé sì ó ti kàn yín àwa là ń pariwo gbà yẹn àwa là ń sunkún gbà yẹn Sunday Igboho àwa là ń ṣẹnu gbọ̀ngbọ̀n gbà yẹn àwa là ń dúró sínú òjò tá à ń sun ẹkún nígbà yẹn ẹkún yẹn ti kàn yín nísìn turn by turn lọ́rọ̀ ilé ayé jẹ́ 135 and 6 lọ́rọ̀ ilé ayé ẹ sọ ti wá ń gbà yẹn máa sọ ti yín nísìn ẹ̀yin ò lè nídìí àwa nísìn tó pẹ́ táwa nídìí yín ẹ reject wa Governor Tom tẹ kíní kan who do we trust we lost trust in all these babas all these àgbàgbà ilẹ̀ Yorùbá we lost trust in them already àti lose trust nínú wọn àárín àwọn fúnra wọn gan kò gún Tinubu olórí Ọbásanjọ́ Yorùbá tó Yorùbá ọlọ́ṣẹ́ close doors meeting wọ́n ṣe gbogbo ẹ̀ tán ìjọ kejì wọ́n sẹ́ẹ̀dì kìíní sí mi Ọbásanjọ́ sọ pé Tinubu ló kàn kíní kan ló kàn gbogbo ẹni tó bá wù kó kàn ọmọ Yorùbá ni mí ọmọlúàbí ni mí àmọ́ ò lè máa lé ikú sí mi kò rò bẹ́ẹ̀ mi abẹ́ rẹ́rìn o I believe in òfin Mósè ò lè gbá mi lójú kò wá ní kèmí pẹ̀lẹ́ o wàláì ìṣó 6x6 ni máa gbámọ́ ẹ lórí pètè ó bá gbá mi lójú ìṣó 6x6 máa fọ́mọ́ ẹ ní orí kó ní ẹ̀ tú ká dànù. You don't take me for granted. Ọbásanjọ́ bọ́tàjọ́ kejì ó ní ohun ẹ̀dá àwọn tó kọ́ ohun ẹ̀dá sí Tinubu ohun ẹ̀dá sí Tinubu o now Ọbásanjọ́ flew down to London pẹ̀lú Òbí tẹ́rẹ́rẹ́ǹtẹ́ Òbí ọmọ yìí náà o ọmọ yìí náà gèyíjẹ ní o Ọbásanjọ́ flew down to London pẹ̀lú Òbí. Now tell me if Òbí gets there with the support of Ọbásanjọ́ ṣé Òbí máa gba Yorùbá nation fún wa? Tell me. And if Tinubu gets there with the help of Shettima ọ̀gá àwọn Boko Haram ṣé Tinubu máa gba Yorùbá nation fún wa? Àbí Àtíkù tó ń sponsor Boko Haram ló máa gba Yorùbá nation fún wa? You want us to continue in ìyà? We are not ready to jeyamos. Àwọn ọ̀rẹ́dẹ̀ àti jeyamo. That is why Baba Sunday Igboho Oshai, I am sending this message to you, and I know very sure pé ẹ máa rí message mi. Mo ń wo time ni. I know pé máa rí message mi. Please, you are the epo nu ọbẹ̀ díndín. Tí ẹ bá dín ata for the rice. Epo tó máa wà lórí ẹ̀yẹn, Baba. You are the epo of ata díndín. A fẹ́ fi jẹ rice nílẹ̀ Yorùbá. You are the epo inú ọbẹ̀ wa tá ń wojú nílẹ̀ Yorùbá. Baba, enough of this àlejò.
ẹ ní dààmú o Igboho Òòṣà ẹ ní ṣe àgbákò bàbá ẹ ní ṣe àgbákò ẹ ní dààmú ẹ má fọwọ́ lójú ẹ má kàn wá lẹ́yìn ọ̀kan Sunday Igboho ẹ má kàn wá ní ẹ̀yìn ọ̀kan àwa tá ṣí ẹ̀yìn kalẹ̀ pé Àdìsá àwọn ojú ẹ̀ á pọ̀ Sunday Igboho kó má yẹ pé ẹ rí àwọn kan tó pé a kàn máa wá àwọn máa gé yín jẹ yes if you allow any body any because enough ọmọ yekere wa aya photo Sunday Igboho papa enough or else ba kin wa buy ni kí lorúkọ ẹ̀ ní Benin Republic I will come and buy it if you want me to come and buy in Benin Republic Sunday Igboho I will come and buy in Benin Republic wọ́n wá bèrè pé ó dà pé wọ́n àkànṣe wọ́n àyẹ̀mọ́ àmọ́ gògóró ni because máa wá with full force wá bá yín fa wàhálà ni máa sọ yín mọ́dẹ̀ máa gé yín jẹ ẹ tí ìjà yẹn rí ìjọ ọlọ́bẹ̀ náà máa ń pèjà yẹn Mr. Sunday God bless you ẹ tí ìjà ọlọ́bẹ̀ rí máa sọ yín mú báyìí máa dẹ̀ máa sẹ́rí mọ́ yín máa dẹ̀ máa gé yín jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Sunday Igboho máa sọ yín lẹ́yìn ẹ ti mọ̀ pé gbogbo ara kọ́lẹ̀ máa tú kalẹ̀ lọ́wọ́ yìí Sunday Àdìsá Adéyẹmọ Igboho Òòṣà you are like gold you are like diamond baba they need you they want you they are romancing you lọ́wọ́ yìí baba Sunday Igboho wàláì wọ́n nídìí yín dákú ẹ̀sìn lọ́wọ́ yìí wọ́n lọ́ọ̀fù yín dákú ẹ̀sìn wọ́n ti rọmi sínú pólíbà tó ti sọmọ wọn lẹ́pọ̀n wọn ò lè sáré bẹ́ẹ̀ ni àwọn tí kò yẹ kán tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ wọ́n ti ń tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ that is why you say are you for politician or you are for Yoruba nation yes the mistake they made then only me avoid láti make nísìn because lálàmbà tí wọ́n sọmọ wọn lẹ́pọ̀n yẹn tó má ti ṣọ́tù bọ́ báyìí Mr. Sunday God bless you àbí má fẹ́ bẹ́rẹ̀ gún wọn ní ẹ̀pọ̀n tó mẹ́pọ̀n wọn bá jò dàrú ṣòroṣò èmi ò fẹ́ bá wọn jà pẹ̀lú méjì ní dídì I am 100% Yorùbá nation so wọ́n lè rí ibi sápadà wá sílé o ọmọ ẹni ò ní burú ká lè fẹ́ kùn pa jẹ they will sápadà come out àbí òyìnbó they will sápadà mi ò gbóyìnbó jàre they will sápadà to Yorùbá nation mi fẹ́ afẹ́fojú ọ̀rọ̀ mú wọn so tó má ti abẹ́rẹ́ bọnú ẹ̀pọ̀n wọn tó dẹ̀pọ̀n bá ti jò dànù they will sack padà to Yorùbá nation káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ojú olúwa ojú ebenezer iṣẹ́ mo dúpẹ́ then we welcome them pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere like I always say I can never cut this I will never trade Tinubu for Obi Tererente Tinubu ọmọ Yorùbá ni yes mi ò ní trade Tinubu for Obi Tererente Tinubu sì lè padà pọ̀ mọ́ Yorùbá nation Obi ò lè di Yorùbá nation I will never trade Tinubu for Atiku Tóyìn yẹn ṣe àdìo mo dúpẹ́ God bless you I will never trade Tinubu for Atiku Tinubu wọ́n lè padà wá sí Yorùbá nation Atiku can never come to Yorùbá nation Akínsọ́lá Oyèmọ́lọ́sókè Atiku will never come back to Yorùbá nation but mind you listen to this and listen very well listen very good I will never trade Yorùbá nation for Tinubu no mi ní trade admission Yorùbá nation fún admission Tinubu láíláí ẹ ṣe ìyá mi Folúkẹ́ ṣe Folúkẹ́ nàbí Fọlákẹ́ Folúkẹ́ ni so that is just it no Lily said it's from Tinubu Omolode Ode fine if you are for Tinubu stay for your Tinubu stop doing attaché if you are for Tinubu go and stay on Tinubu ẹ ṣe náà tó polo fún Tinubu ẹ ní lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn Yorùbá nation lè máa wá àwọn pé ń ga tán ni ẹ ń ga tán ẹ ń bọ̀ nlé wọ́n ti mú yín lẹ́pọ̀n dání sìn 2x2 lẹ fi rí igi 2x2 lẹ fi rìn nísìn wọ́n á tó gba pọ̀pá lọ́wọ́ yín wọ́n á tó gba pọ̀pá gbogbo yín tẹ̀ ń pè mí
ṣé bó ti rí wọ́n máa lè yí Ọbásanjọ́ ti endorse Tinubu Ọbásanjọ́ ti bọ́ta o ó lóun ò endorse ẹ̀ ó ti tẹ̀lé Obi tẹ́rẹ́rẹ́ǹtẹ́ lọ sí London. When I tell you pé àwọn people and politicians they can do and undo. Lánàá Wike ṣebí PDP ni òun àti Atiku lọ́jọ́ contest for primary tí Tambuwa fi step down. Now that same Wike níjẹta ó lọ sí London pẹ̀lú àwọn Labour Party. Wike was stop this. Wike was in London with Labour Party ní ìjẹta èní Saturday ọjọ́ Thursday. Oh, excuse me. Ẹ ń tanra yín náà pé wèrè ní gbogbo yín lẹ̀ ń sáré ẹ̀ ń ṣera yín ni. Wike was in London pẹ̀lú àwọn PDP níjẹta níjẹta he was in London again with Labour Party. Wọ́n lọ negotiate ayé àwọn youth. Wọ́n lọ negotiate ayé àwọn youth. Wọ́n lọ fi ayé yín bargain highway. Highway don't fi ayé yín bargain. You think your Igbo will work? Your Igbo is not going to work anything. Get your PVC. Get your PVC. If your PVC will work, if your PVC will work, they will not be flying down to London. Wike from Labour Party. Dinner pẹ̀lú Wike. Pẹ̀lú Labour Party. Dinner pẹ̀lú PDP again. Wike sì, ó ní Mr. Rocky. Wọ́n negotiate ni. And tó wẹ̀ bá wúwo jù ni Wike máa ṣiṣẹ́ fún. If you think your vote will work, why are they taking Wike? Why are they dragging Wike? Wike ti ìyàwó wọ́n ń jà sí. Èmi ni máa fẹ́. Tomorrow, Wike will still go with APC to London again. Kinon Waka, if you think your PVC will work. Your PVC is not working anything. Àwọn cabals wà. Ẹ tó máa John ló ń tẹ̀ ni. Ẹ tó máa phone tẹ̀tẹ̀ ni. Ẹ tó máa phone tẹ̀tẹ̀ ló máa wọlé. Igboho Òòṣà ni kàn wà very careful. Bàbá Ọlọ́run ò ní fi ń dá ìyàwó yín lójú o. Kò ní fi ń dá ìyá yín lójú àti gbogbo wa náà. Ọlọ́run ò ní fi dá wa dá wọn olólùfẹ́ wa lójú o. Ìgbà tí Yorùbá nation bá délé wọn ní dìde ìṣẹ́jú kan fún gbogbo wa. Bàbá Sunday Igboho pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Enough of this. Ní ọ̀sẹ̀ yìí nìkan mi ìmọye fídíò Sunday Igboho ṣe tó wà online. Gúnà lè máa pa wọ́n lọ́tọ̀. Mo ń bọ̀. Ayé ta wà yìí wàláhì ẹ lè pa wá. Mo ń bọ̀ o. Because Sunday Igboho wàláhì ẹ má ṣe mi o wàláhì tó ẹ ti ń jẹ́ kí ni máa bí báyìí. Mo fẹ́ fi kíní kan hàn yín nípa tó bá ti lọ jùnà. Okay, ẹ ká lo eléyìí, ẹ ká lo tó ta ṣe ṣe. Mo fẹ́ fi PVC bí tó ti ń tẹ kíní wọ̀nyí ni. I don't know if you can see this. Àwọn ni. Ẹ jẹ́ kí n fún ní volume. Kí ni wá ṣe? Èkó nìyẹn o, èyí kọ́kọ́ lè kóńkó. Èkó nìyẹn o. Ṣé ti pípọ́ tó ṣe ń já wọn lẹ̀ wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ láàrin Èkó nìyẹn ó wà lórí Yorubawuyi page láàrin Èkó náà ti ń já wọn sílẹ̀ yẹn
wọ́n ti mọ bí tí wọ́n ń lọ. You don't see them. Then listen to this very well. Mumbo, ẹ gbọ́n tó bá yìí sọ̀rọ̀ mi kọ́ ni mo sọ o. Our education, our health, our security is going on debt. And this debt is in some individual pockets. Went to individual pockets. Go around this town, go around this country. Look at the type of mansion people are living in. A government officials. And they say they are fighting corruption. Go to Metama. Shotigba. Government officials are living in a mansion of 1 billion, 10 billion naira in Nigeria. A Nigeria where you cannot eat 2 times a day. Government official, and they say they are fighting corruption. Listen very well. They are negotiating with oil well. Oil well, not for year negotiating. Continue buying Yorubawuyi. Go to Lagos, go to Port Harcourt. See people living in mansion and they are government officials. Is their salary get that mansion for them? And we say we are fighting corruption. If we are really fighting corruption in this country, we will not borrow money to fund. It's an embarrass. I am worried. Even my blood pressure go high as I had the debt service. 3.something trillion debt service. Why people are suffering? 3.something trillion dollars. Ní gbèsè tí Nàìjíríà ti jẹ, èmi kọ́ ni mo sọ, ọmọ lẹ́nu fífẹ̀ yẹn kọ́ ló sọ. Ẹlẹ́rìí jẹ́ ìjẹ̀bù ó parọ́ kú, ó parọ́ dànù. You lie, you are lying. Government officials don't sign. 3.something trillion dollars. Tí China bá dé, ọmọ ìyá ẹlòmíì, àrò oko, ẹ̀yìn asuké. Ṣebí ó fẹ́ Yorùbá nation, wàá lè roko fún China. Tí China bá dé, wàá lè roko fún China. Èmo ti show yín, Desiani. Tó fi $12.5 million ra kọ́mú. Government official yín. Mo ń bọ̀. Desiani Madueke. Anisi Madueke. Mo fẹ́ kí kíní ẹ̀ show ni o. Ó ní government official Nigeria ni. Ṣé ti rójú ẹ̀? Desiani Madueke lórúkọ ó lè lọ Google ẹ̀. Desiani Madueke ara àwọn government official in Nigeria ni. Kọ́mú ẹyọ kan, kọ́mú ẹyọ kan is $12.5 million. Kọ́mú bra ẹyọ kan mélòó ló ní? Mélòó ni Desiani ní? Mo ń bọ̀ o. Mo ń bọ̀. She is a Nigerian politician. If Nigerian politician, there's the animal Madueke, very picture me ni o. Oni politician in Nigeria ni. There's the animal Madueke. Kọ́mú tó wà láyé yẹn $12.5 million ni o, kì í ṣe náírà o, kò láì tí ẹ lè kó máa gbọ́ mi o. $12.5 million ní kọ́mú tó fi gbé ọmú ẹ̀ sókè yẹn. Ẹ̀yin bá mọ̀ túmọ̀ kọ́mú lóyìnbó èmi lọ sí school. Ẹ bá mi kọ kọ́mú síbẹ̀, ẹ bá mi kọ kọ́mú ní English. Kọ́mú tó fi gbé ọmú ẹ̀ sókè is $12.5 million. There's an Madueke. You lie. If I am lying,
wo dáadáa kó lọ Google ẹ̀. Ó ti rí Desiani Madueke lórúkọ ẹ̀. Desiani Alinsin Madueke ó lórúkọ ẹ̀. Ṣé ìdúró ti ra kọ́mú $12.5 million, not naira. Èló ni $1. $1 is over 700. Mo dúpẹ́ lọ́wọ́, God bless you. $1 is over 700. 700 times 1 million. 700 million naira. 700 million naira times 12.5. Like 850 billion. Ni kọ́mú tó fi gbé ọmọ ẹ̀ sókè yẹn o. Bra, ẹ ṣe ìdààmú tó mọ̀ kọ́mú. Tó fi gbé ọmọ ẹ̀ sókè yẹn. And you think Nigeria will be good? Owó yẹn ti pọ̀ débi pé wọn ò mọ tó fẹ́ fowó yẹn ṣe. Wọn ò lè fún yín kẹ́ fi jẹun. Kọ́mú oníke, kọ́mú onígi. Ìwọ tó fẹ́ bú mi, máa bú mi nìṣó. Wọ́n ti fà yí ẹ̀rọ kọ́mú oníke, kọ́mú oní. Kọ́mú. You say, oh, you laugh too much. Ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún. Ẹ̀rín lèèyàn máa fi rín. Tọ́lọ̀ bá ti kọjá ẹkún, èèyàn máa fi rín. Wàláhì, ẹ má pa mí pẹ̀lú kọ́mẹ́ǹtì kọ́mú yẹn. Ẹ̀yin ọkùnrin oní kọ́mú. You will see some men, they want to abuse me. Ẹlẹ́ni jẹ́bẹ́jẹ́bẹ́. Obìnrin àtẹ̀yìntọ̀ ló ra kọ́mú. Kọ́mú 800 billion naira pẹ̀lú owó Nàìjíríà. Ibi ló ti rówó yẹn, she's a politician. Ibi ló ti rí. Ìyàwó president America kò ní kọ́mú. Nàìjíríà ló ń jẹ ẹgbọ́n. Ìyàwó president America ṣó ní kọ́mú $12.5 million. 12.5 million. Okay, jẹ́ ká pé 12.5 million naira. Kí ló lè ṣe nínú ayé ẹ̀? Kí n bá wò sùsùsù lé ní ìsìn tó wọ́n ní ìwọ tó ń bú Yorùbáwùyí yẹn o gba 12.5 million naira. O mọ̀ kówó yẹn máa ṣe wọn kan nínú ayé ẹ̀. That's naira nìyẹn o. Talk less pé $12.5 million. Tí n bá gbọ́ torí mi máa á lè kó wọ́n fọ́ mi ní kò lórí ni. Tẹ́ bá ṣiṣẹ́ mi bí. Kótó iye tó máa sọ pé iye báyìí ni iṣẹ́ wa o lójúmọ́ o mo mọ etí mò ń gbà lọ́sẹ̀. But ẹyọ kan nínú bribe is $12.5 million. Chain tó sọ́run yẹn ilẹ̀ kẹtàn gbà lọ́rùn ẹ̀ 14.4 billion. Tó o lè máa wò pé Yorùbáwùyí ẹlẹ́nu gúdúgúdú. Mi fẹ́ màá gbé fún ẹ̀sìn. Ó parọ́ kú, ó parọ́ jù. Wo jẹ́ ìwé àmọ́dé bẹ́ẹ̀ fẹ́ tó kò lè bá rí èbú tó máa bú mi dáadáa mo yẹ bẹ́ẹ̀ fẹ́ o. Oh, tẹ́sán ní jẹ́ kó rí ẹ pé o ṣó jẹ́ kó rí ẹ pé àwọn èèyàn máa rí ẹ. Mo fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ni o. Sórí wò ó dáadáa. O ti rí kí ló rí yẹn? O ti rí dáadáa. 14.4 billion. O làwọn EFCC gbà lọ́rùn ẹ̀. Chain. O ti rí. Chain tó gbà lọ́rùn ẹ̀. 14.4 billion. Politician in Nigeria. Lè gbé Yorùbá nation, àmọ́ gbé Yorùbá nation táwọn òkìṣẹ́ lórí burúkú bíi tiẹ̀. Ìdí yẹn kan ti fi chain lẹ̀kẹ̀ gọ́ọ̀tì kìí ṣe góòdì lẹ̀kẹ̀ gan ni 14.4 billion. Billion. Ṣé mo ti sọ ẹ̀kan fún ẹ̀ sìn? Ara àwọn government official àwọn ló ń sọ̀rọ̀ yìí.
White people are suffering in this country. Some are living with 1 square meal. They eat once. So if we can do a proper, strong anti-corruption, not this by mouth, we act it practically. If you go, you can see a 1 billion mansion owned by a government official. And they say that we are fighting corruption. Salary of... And you can't say God in Ibrahim. How do I know? Teba be me, Tani Kimbi. Teba on EFCC, not only here. And when EFCC said, Brian, your cost, when they said it cost $12.5 million, and we pay Brian after 50 million. Teba paro. Tomani Brian is 12.5 million. Eyokon. And we pay Brian your kokon after to 50 million, $50, not naira, papa, dollars ni. Ó ní ara wọn ló ń sọ yìí. Ó ní gbèsè tí Nàìjíríà ti jẹ ńsìn. Ó ti kọjá kéré mi. Owó àtọ́jú owó tí Nàìjíríà ń pa ńsìn. Àtèrè tí Nàìjíríà ń pa ńsìn. Government official ló ń sọ̀rọ̀ yìí. Ó ní kò lè san gbèsè tí Nàìjíríà jẹ for the next 30 years. Èmi kọ́ ni mo sọ, má gbé mi jẹ. Did he suffer 1,000 years? He suffered 35 years. Why did he get 1 billion mention? If we are serious, you can see still person serving inside the government, owning a big house, billions, estate. You can see business places here, owned by government officials. And we say we are fighting corruption. We are joking. We are joking. So, Baba government official. Only if Nigeria is telling you won't fight corruption, all I want joke ni. Because to one Nigerian $1 trillion ní nísìn. So àtọwọ́ tí Nigeria ń pa. Àtọjú owó àtèrè. Kò ká gbèsè tí Nigeria jẹ for the next 30 years. Wọ́n àtọrí Yorùbá nation ní bọ́sì. Táwọn kì í ṣe rúbi tiẹ̀. Ṣé tí China bá dé sí kan wá kó wa pé ká máa lọ gbin àgbàdo fún China ni. That is why Sunday Igboho should be very careful. Because àwọn olóṣèlú yìí now, they will try to cover that atrocity. Gbogbo ayé ló mọ̀ wípé Nigeria jẹ gbèsè. Wọ́n ti send $23 million mi. America yẹ send ẹ ní jẹrin ni. Owó Abacha loot. Ẹ̀gbọ́n mi Kóyè kí ó dẹ̀ send kíní kan tí mo rí lọ́dọ̀ ẹ̀. Owó tí wọ́n ti gbà ní Abacha loot. Màá post ẹ̀ fún yín. Owó Abacha tí wọ́n ti gbà. From here, there, ó ti wọ kíní kan billion. Mi rí tí gbọ́n ẹgbẹ́ sórí ni dollars. Tí wọ́n ti gbà. Ibo lọ́wọ́ yẹn wà. Another $23 million. America ta wà nú ẹ̀. Wọ́n yẹ tó sẹ̀dẹ̀ sí Nigeria ń jẹrin ni. Ó lè gbé, ó lè gbà. Ìwọ ní Nigeria, ó ní Yorùbá nation ní bọ́ọ̀sì. Torí kíni? Ìwọ má tẹ̀lé politician lọ. Kó bá lọ ṣe ẹrú ní ìlú tí government official kò ti ní àánú. Or I come with $12.5 million. I think you think we will jaya pẹ̀lú ẹ. I am not ready to jaya. Orí mi le da mi kò kin sórí ìyà. Ìṣẹ̀dá mi ò ní jaya tọkọtọmọ tẹbí tara mi àti gbẹ̀yìn olólùfẹ́ mi. Baba Sunday Igboho, please. Mo fọlọ́run bá bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ wà very careful. Fún àwọn tó máa kin yín níbi tẹ́ wà yín Benin Republic yẹn o. Ìgbà tó wá boss ilé yín, àwọn Ọlọ́run ló mú lọ́pọ̀ o. But when I boss ilé yín, àwọn akílé tí wọ́n rí pa lọ́pọ̀ o. Ọlọ́run ti jẹ́ kó rí yín pa. A dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run bá. A ti dúpẹ́ fọ́lọ́run o bàbá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yín o. Anybody bá wá. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Ẹ mọ̀ kan tẹ́ ń ṣe. Tó bá yẹ pé máa wá Ṣàngó Olúkòso àyàrá náà kàtà yẹrìyẹ kó máa ń gbé sẹ́nu ọ̀nà. Anybody tó bá ti wá tó bá gbàgbọ́ tó pé olóṣèlú ló wá ṣe tiẹ̀ lára sọ pa ó bá pọ̀ lẹ́ máa ṣe àbí nǹkan mi lẹ́ máa ṣe ṣáà wà very careful ẹ wọ́n fẹ́ gbọ́ Sunday Igboho said Ọlọ́run ní pé o máa gbogbo yín lẹ́nu o ẹ máa sọ̀rọ̀ àná ọ̀rọ̀ tẹ́lẹ̀ inú mi dẹ̀ dùn pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kò pọ̀ ẹ kàn máa rọ aṣọ ẹyọkan ni àmọ́ àwọn tó mọ táìtù fún nǹkan wọn á gbé lẹ́yìn Sunday Igboho sọ pé o bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o dẹ́ẹ̀dẹ́ mẹ́ra hàn o àwọn oníkọ́mù 12.5 million yìí they are ready to do and undo o kò kó ọbẹ̀ wọn ní Nàìjíríà o
kòkó ọbẹ̀ wọn oní Nàìjíríà o they are ready to do and undo o bàbá àìmọye orí lẹ fẹ́ gbà kalẹ̀ o àtòrí tó ti yọ kókó àtòrí oníkúrú náà àtòrí onílàpálàpá gbogbo ẹ̀ lẹ fẹ́ gbà kalẹ̀ orí mi dẹ̀kẹ̀rẹ̀ ó ti bu irú orí mi gan ti bu ìgbẹ́ tí ò rẹ́dí àti kó lóko ẹrú ó dẹ̀ rẹ́dí àti gbàbọ̀dè bá ẹ wo mo fọlọ́run bá bẹ̀yìn mo bẹ̀yìn bàbá má bínú ẹjọ́ Sunday Igboho mo bẹ̀yìn ni má bínú ọ̀yẹ́sì gígéjẹ ló máa kú ó máa wá gé yín jẹ pẹ̀lú eyín mi máa wá gé yín jẹ ẹjọ́ torí Ọlọ́run ọba ẹ̀yin tẹ̀mí Yorùbá nation làwa fẹ́ o èmi Yorubawuyi lórúkọ mi Yorùbá nation ni mo fẹ́ èmi ò lè gbìn ilé iṣẹ́ alábàárù lóko China ẹ̀rí mi ni alápàkẹ́ ni mí ẹ̀wọ̀ pa mi apàkẹ́ ni mi ò lè jà mi lè rẹrù fún China wọ́n fẹ́ ṣàtàṣe wọ́n fẹ́ kílíṣì ní àgbáyé wọlé ẹni máa dógun yín jà ẹni máa dógun yín jà àgbáyé wọlé ẹ má ṣàtàṣe ẹni bá àwọn Ìgbò àtàwọn gàmbàrí fà Lagos náà ti ń já wọn lẹ́yìn ń já wọn lẹ́yìn Lagos state fún yẹ kó àlejò ètò lọ gbómi àmọ̀là kaná fún ọ bómi ẹ̀bà dẹ ni